bọ́dún bá dé mo ní ẹja kí ọlọ́dún kú ọdún. Lónìí ọjọ́ kìíní nínú oṣù karùn-ún ọdún 2025 ni à ń fi àsìkò yìí kí bàbá wa Olúṣẹ̀san Adéyínká Adòsùnmú kú ayẹyẹ oríkádún wọn lónìí lẹ́yìn tó ń pé 60 ọdún lókè èèpẹ̀. Bàbá wa Olúṣẹ̀san olówó orí ìyá wa Mosúnmọ́lá Abọ́sẹ̀dé mo ní kẹ́ ẹ tara ṣàṣàkẹ́ ìsinmi kárí ilé bàbá tó bí yín lọ́mọ. Ṣé bẹ́yìn lọ́mọ Ṣàgá Olómù, ọmọ Rẹ́mọ, ọmọ Ìmọ̀lẹ̀ tí kì í jọ̀gẹ̀dẹ̀ àgbagbà, ọmọ Ẹ̀lúkú mẹ́dẹ́mẹ́dẹ́, ẹ̀yin lọ́mọ Egúngún, ọmọ Agẹmọ, ọmọ Rẹ́mọ, ọmọ Ìgbàgbèjì òrìṣà, ọmọ ọba Lùfọ̀nlé wọn lé bàbá tó bí yín lọ́mọ. Ẹ̀yin lọ́mọ afíjọ obìnrin tí ń fọkọ rẹ̀ jápè náà. Ẹ̀yin lọ́mọ onígbọ́ àìwọ̀, ọmọ onígbọ́ àjèjì ò gbọdọ̀ dé, àjèjì tó bá wọ gbòòrò dẹni ẹbọra. Ẹ̀yin lọ́mọ alágẹmọ 16, ọmọ òṣòro ságẹmọ, ọmọ wámójò, ọmọ òjìlẹ̀gbẹ́, ọmọ ọba délé tejiteji ni wọ́n lé bàbá tó bí yín lọ́mọ. Babalájé o, ẹ ti sọ 60 ọdún lókè èèpẹ̀ lónìí, ẹ ó ṣe jù bẹ́ẹ̀ lọ láṣẹ Elédùmarè, ẹ ó sọ 100, ẹ ó sọ 100, ẹ ó sọ 100 bí bá wù fẹ́ Elédùmarè. Bàbá Ọlábánjí, bàbá Babátúndé, bàbá Adédoyin, òjòjò níṣòwò kó má lè nájà, kókókó lára ọ̀tá ń le, kókókó lára yín ò mọ̀ le, ẹ ò ní fọwọ́ gbọ́mọgbìn bí èbùsù, àtàwọn ọmọ yín àtàwọn ọmọ ikú ò ní pa kankan lójú yín láṣẹ Elédùmarè. Babalájé bí ti yín bá wá ń já, mo ní kẹ́ ẹ má mi kàn. Àwọn ọmọ yín àtìyàwó yín ló ní kí n kì í ní gbèjègbèjọ, wọ́n ní kí n kó bẹ̀rẹ̀ fún yín gidigidi, wọ́n ní kí n kí yín, wọ́n ní kí n kì yín, wọ́n ní kí n sọ fún yín pé bàbá tó fi tọrọ bàbá lẹ̀yin ṣe, ọkọ tó fi tọrọ ọkọ lẹ̀yin ṣe pẹ̀lú lórí aya yín. Wọ́n ní kí n sọ yín pé àwọn ọmọ rírì yín àti parí biribi tẹ́ ti kó láyé àwọn ọmọ yín àti lórí ìyàwó yín gan ní pàápàá. Wọ́n ní kí wọ́n gbàdúrà fún yín pé láṣẹ Elédùmarè ojú òkìní kì í ṣe pin, ojú yín ò ní ríbi ní gbogbo ìgbà tẹ́ lò lókè èèpẹ̀, ẹ ò ní sunkún. Omi bá jábọ́ lójú yín pẹ́rẹ́, omijé ìdùnnú, omijé ayọ̀ ni. Oúnjẹ ọmọ ò ní kan lẹ́nu yín, ẹ ò ní fi àárẹ̀ jẹ oúnjẹ ọmọ, ayé ò ní fẹ́ gbanù yín lóúnjẹ, ẹ ò ní bùrìbùrì bá wọn jójó ẹlẹ́yà láéláé, ikú ò sì ní gbọmọ pa lọ́wọ́ yín. Wọ́n á ní kí n sọ fún yín pé happy birthday to you, bàbá wa Dòsùnmú.